Urhobo me no yin. Obole meta we oki koko we minyo. Eja bari Urhobo ni o ma wa re. Adani o ma opo. Mi lo ne obo ibigre ogbi kese taware. Ono yo forever. I always talk this one because this one now I want to tell you say everything when you want to do just do it from your heart because delay is dangerous. If you want to buy something you go market, not let somebody convince you. Just go market straight and buy the thing because the day when you buy now you go there for your eye. Either you do something or something do you. We don't want something to do also. Now we go do something. Not be so my choir. We see Yeah. Eto yo ba mi gun na tai. Wo mi ja die ni o, wo mi ja die ni o, wo mi ja die ni o to be wen. Wo mi ja die ni, be ja die ni o, wo mi ja die ni o to be wen. Ya jare me wo bo na mi nu we na. Wo mi ja die ni o. Aye ma me wo bo na mi nu we na. Wo mi ja die ni o. Omi jáde o to be wen. Eto yo ba asoke ba na unye no bo ko ya gbono re. Oyo buro roje ofupetare. Otaro opinyo mi re the president general of UPU okokere Chief James Ogboko edewo onye sign obina asoke ba na de ke yeri Urhobo ko vovo ere kpobo ne Urhobo Urhobo mena wọ́n ní kemukemu kwa kpọ́rù ẹ̀ owó bẹ̀rẹ̀ àwọn tó mi yàn ọyọ́ ìbò mo dẹ́kẹ́rẹ́ ẹ̀ fún ẹ̀ national item Urhobo àwọn ẹ̀ kọ́ ẹ̀ mìíràn kí a sọ náà Urhobo olèrè ìfìsà Urhobo mena buwabo olèrè ìfìsà ike n'elu Urhobo mẹ́wọ̀ gbalẹ̀ olèrè ìfìsà ike ne mẹ́wọ̀ gbalẹ̀ olèrè ìfìsà. Urhobo jere na so ba je wocho ede ba pa we o to Urhobo me wa ya po Urhobo o le fi sa o alo maru abola Urhobo beje wari akpo Urhobo meji ojobi maya mohado ade akpo beje bata Urhobo beje wado Urhobo meje wo nene Urhobo meje we isi akpo beje ba odo Urhobo meje wari akpo isi Maya mohado Okri majoko Ade Akpa mere de bana wo do Urhobo meje wala ko Urhobo meje wari akpo Ọmọ Urhobo yẹrin oja kọyọ ni Mẹ́ta náà ó fẹ́ lẹ́kún náà ó gbẹ́ yẹlu yẹ yẹlu Urhobo azọ́gẹ́ ọ̀nà èkúrò gbùgbé Urhobo bi Urhobo kọ́mọ bò
wari akpọ. Inologuru robo wa mewọkọwọ kaye. Inologuru yẹ binologuru pẹ. Inologuru izogo wa mewọkọ kaye. Adam ibi nanu inologu kọya mẹ. Akpọ mẹ́rin daba owu robo méje wari akpọ. Wami wọ́n di ẹ̀sìn ìwé blenu. Emu kiri omi, omi ti kiri omi. Osara gbàgbó wàrà, wọ́n máa lè jí lọ́yọ̀ ẹ̀. Ewa mọ́tò pọ̀jọ́, robote mudiako wàrà. Ó bá lè yẹrẹ wàrà o, àwẹ̀ lọ́kítọ́ gbìjẹ́lẹ̀. Oyo ìwọ̀kọ̀wọ̀ fókèrè. Olùrí ọ̀bẹ tùwẹ̀ kùkùrì ní àbúwẹ̀ ẹjọ́ bí ṣírí wò bújò òde àmẹ́wẹ́ bùgẹ́. Ẹ̀sẹ̀ ẹ̀rẹ́ kí sọ̀rọ̀ ìrìnà nù òṣèlú lọ́rẹ̀ èyíkè tó òṣèlú wà ẹjọ́ bí kọ́bí ró. Ògbó kiri ṣì bọ̀mọ̀kọ́mọ̀kọ́ alápẹ̀ òun ẹ̀ ṣoṣo iná máa wọ́ bú ọ̀kẹ́. Ìpínlẹ̀ ẹ̀dẹ́rì ẹ̀jẹ̀ kù báyìí yóò ti mọ òkòkò òwẹ̀ tó bí ró bí. Second, you still be a backbaro. Nínú wọn ra àṣà inú yàrá bẹ̀rẹ̀ bá fọ. Orílẹ̀ oníyọ̀ ìwọ̀kẹ́ wọ́kẹ́ ìtayà jẹrẹrẹ àbájá nínú wọn ra. Inú ogun lòbẹ́ sáyẹn ọ̀bẹ náà. Àyàwó mi náà sọ̀kẹ́ mọ̀nà olùkọ́ kábọ̀ ọ̀pọ̀. Fẹ́nẹ̀ pé lọ́lẹ̀ orílẹ̀. Kìrìbọ̀ ojú àná ojú fìyà ojú yomi kọ́wọ́ ògbó kíláà Joseph obomi àtà ọmọkò ògidìyó ojú yomi wọ́n ti David arótúré òkòlò sẹ́mìlì àníkódàrú èmùnú yomi kó nó wúyẹ ògbéyà ẹni mẹ́rin dẹ́dẹ́gò ó ṣé wàrí àná ẹ̀kọ́ bá lò. Nigeria na acha money no na no eke sai e kwakwa na ji shewi ya Nigeria na se je ji pogo ogene jo shewi yo meja o me baba ise nu eju meja me baba ise nu eju meja o me baba ise nu eju meja o me baba ise nu pero ibo mo baraka ime ta yo se mu belo ayo meja o me baba ise nu mo bá ká iná náà yóò ṣe mú mi. Adúlọ́jà ó bẹ bàbá rẹ̀. Yóò tàbí nílò. Eju méjà ó mi mà bá yìí sùn. Méjà ó mi mà bá yìí sùn. Eju méjà ó mi mà bá yìí sùn.
eju meja memo ba ezelu upelo yibo mo bara ka ime ba yo je mu wero agege ge oba ka turobo eju meja meja yo memo ba di meja yo memo ba di upelo yibo mo bara ka upona yo ko ya ọba àkàtúròfò oní mẹ́rin ẹ̀rọ àwọn bẹ́ẹ̀ lọ́bọ̀ yàtọ̀ àwọn bẹ́ẹ̀ lọ́bọ̀ yàtọ̀ ọba àkàtúròfò ọba bẹ́ẹ̀ sí ní ìlú ugbe miri dùn miri ojì pé ojì pọ̀ náà ògbè ọ̀nà lọ́kọ̀tọ̀ ní ìdárí ìdí àkókò lọ́dún wà gbogbo olóyin sẹ́kọ̀ ìṣẹ́lẹ̀ mi ní kò gbogbo olóyin sẹ́kọ̀ ìṣẹ́lẹ̀ mi ní kò àwọn àdìsẹ́ ilé ìrìbẹ̀ ọba aráka wọlé owó bí ẹ bọ̀ yé ojú ìwòkó lábẹ́ láwọ́ kẹ́ ó dára ó kó lábẹ́ láwọ́ kẹ́ ó dára yẹ kó mi ní kò ó mi ní gbogbo la kó ó mi ní gbogbo la kó ọjọ́ tó lọ bá pàṣẹ ọba kò yẹ pàṣẹ omi ní gbogbo lọ́rẹ́ ọba àkàyè mẹ́ta ọ̀nà ìdàkúrò kí ni tẹ́ omi ní gbogbo lọ́sọ̀ òbẹ̀rẹ̀ omi ní gbọ́dá yẹ òbòye bá omi ní gbọ́dá yẹ ìlànà yìí dé ṣe kí wọ́n bá pàṣẹ fún ìgbọ́jú ìwé bẹ́ẹ̀ ló kéde náà ẹ̀wẹ̀ ẹ̀rọ báwo tẹ̀lé àìsẹ́lẹ̀ kìdí ẹ̀ omi ní gbọ́dá náà yóò dá omi ní gbónú yóò dá anọ̀rájú yóò dá rẹ̀ kéèké wéwé fàṣẹ lọ́ba omi ní gbóná ìyọ́rì ìgbọ́jú ìwé bẹ́ẹ̀ ti rí tẹ́ oríṣi bí omi àìdáre yọrọ mi ní gbó àná dáná dáre kébíyà omi ní gbogbo èlé àná ìlànà yé tẹ̀lé ìgbọ̀nsí wí bẹ́ẹ̀ ti rí tẹ̀ àìkú nílò yàrá dáadáa yọ pé àtẹ̀yẹ́rọ̀ pẹ̀lú rẹ̀ omi omi ní gbogbo ọ̀kẹ́ náà ti rí tẹ̀ ìgbọ̀nsí wí bẹ́ẹ̀ ti rí tẹ̀ ikú oníkè wọ̀bà àìdùnmúlé àìpẹ́ta ayéwu ìṣẹ̀lẹ̀ ayéwu ìwúnú àgbẹ̀ta nínú ma ẹ̀ńgbọ́n bàrà ká ìmúlò yàrá agẹ́gẹ́gẹ́ agbẹ́mọ́ba agẹ́gẹ́gẹ́ ọ̀nàbà wẹ́ẹ́dì mẹ́gà mi mọ̀ bá ìṣẹ̀ ní ìdí bá mẹ́gà bẹ̀rẹ̀ mi àná ọ̀rọ̀ yìí ìdí bá mẹ́gà mi mọ̀ bá ìṣẹ̀ ìdí bá mẹ́gà mi mọ̀ bá ìṣẹ̀ ọ̀nà yóò bọ̀rẹ̀ sọ́ra gbogbo gbogbo la kà bẹ́ẹ̀ la omi tó dẹrọ mi nígbó láti àyè wá gbé wọn fẹ́ la omi tó dẹrọ mi nígbó ẹ bá wẹ̀ nàkíá tó ta ọyọ kóra bú yóò ta ebúrú rògbò mi lé owó kiri dr mumẹ ọyìnṣẹ́ wọ̀nyọ ebúrú rògbò ẹjọ́ bí wọn fi nàìjíríà dr mumẹ òwúrò ẹjẹ́ nàìjíríà àti sọ́nù ọ̀gbẹ́ kápá nọ ẹ̀mí ẹ̀ka àpàrọ̀ ọ̀yọ́ ìkìtẹ̀ fún èsì mẹ́kẹ́lì ọ̀rọ̀ ẹ̀dọ́kọ̀lì gbogbo lóyìn náà kọ́ ìgbé bá wọn gbogbo lóyìn náà kọ́ ìgbé bá wọn alù ní lórí ni àtàwọn jẹ́ kọ̀kọ́ ìgbé kọ̀rọ̀ oyin rẹ̀ ọ̀nà oyè olùkọ́ mọ́mọ́ ọgọ́dún ní nana ọ̀sẹ̀ wẹ́kọ̀ yọ̀ tó ta ẹ̀ kí gbórúkẹ́ ní etí ẹ̀ náà rẹ̀ ẹ̀dẹ̀ náà máa jẹ́ dà Tony Agwana Tony Agwana Sagnag Nigeria Limited oyè olùkọ́ wọ́ wọ́n lòkù èkó yọ̀ ọ̀la wẹ̀kọ́ fi wọ́n lọ́kọ̀ fẹ́ wọ́n jùkọ́ yé. Bueno,
mẹ́wàá tó.